So the fourth one, offering is a free will solution. Ohun tí àwọn ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run ṣe tó lọ́wọ́ wa. Gẹ́gẹ́ bí wọ́n ṣe lò tó. Gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ṣàánú wa. Ohun tí àwọn ọlọ́run. Kò sí ẹ̀kọ́ni tí ó wọ̀ sí wa. Ọ̀rọ̀ àwọn ará sí ìwẹ̀ sí. Ṣé ìjẹ́ òfin mọ̀ lọ? To God. Let me tell you something. I'm going to stop here. Number 2, your tithe and offering is your primary responsibility to the expansion and growth of the church. Dámẹ́wàá àti ọrẹ rẹ ní ojúṣe rẹ àkọ́kọ́ fún ìdàgbà àti fífẹ̀ ìjọ rẹ. Your primary responsibility Ojúṣe àkọ́kọ́ to the expansion fún gbígbó and the growth dídàgbàsókè of the church. ìjọ rẹ. If you want your church to expand, Dámọ́ tí kì ìjọba di ńlá. if you want your church to grow, Dámẹ́ tó fọ́ one dàgbàsókè. of the things that you should do Nínú àwọn ọ̀dà ó ṣe ní is to finance your church. láti máa pèsè your life. láti sọ ìdámẹ́wàá wa Pay your own. àti ọrẹ wa. That is your primary responsibility. Èyí ni ojúṣe wa. Gẹ́gẹ́ bí owó ìjọ tí ó bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀. Sọ́kọ̀ Tí ìjọba ó sì fẹ́ ìdàgbàsókè ìjọ. wọ́n ti kó lọ́wọ́ church. Ẹ ṣí nílé nìyí. Let's open our Bible. Proverbs chapter 11, Ìwé òwe orí kọ̀ọ̀kan verses 25. ẹ̀ẹ́dọ́gbọ̀n. Yes. Proverbs 11, Ọkọ̀ ìṣòro sir. ọkọ̀ ìṣòro Ọkọ̀ ìṣòro ìyàwó sọ̀rọ̀ ṣẹ́gun. Ọkọ̀ ìṣòro Mẹ́fà. ni àwọn òmò sanra. Nígbà tí ó Yes, sir. ṣàkóso tó bomirin Ẹni tí ó kórè ó sì nára rẹ̀ ìyàwó sì ní. ó ti kára rẹ̀ ìyá ó sì omi. àti ìdàgbàsókè ṣàkóso ọ̀tún ìfẹ́. Ẹgbẹ́ mi dúró síbẹ̀. Lẹ́yìn tó ń bẹ̀rẹ̀ sí. Ẹ ò bẹ̀rẹ̀ wọn náà. Lúkọ̀ ìgbàlódé. Kí ni wíwé tó wà? Ọ̀tọ̀ ní Bible sẹ́. This is one of the principles of God. Èyí jẹ́ ọ̀kan nínú àwọn ìlànà Ọlọ́run. Ṣé yàtọ̀ sí àdúrà? Láti ṣe tó ń sọ Ṣé pé yàtọ̀ sí àwọ̀? láti ṣe tó ń sọ pàṣẹ. Ẹ̀rọ mi tó wà. Rọ́lá kì í lẹ́wọ̀. Ìwé òwe orí kọ̀ọ̀kan Ìṣòro Ọkọ̀ ìṣòro nínú ẹ̀ka ni a ó mú kó sọ̀rọ̀. mẹ́fà. Ẹni tó kórè